ẹ tún kú déédéé wòye o gbogbo ẹ̀yin alára wa pátápátá káàkiri tìbútòrò àgbáláyé bẹ́ẹ̀ ṣe ń wò mí tẹ̀ ń gbọ́ mi ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ mi ò ní di mọ́ yín lágbárí àgbà wa búra rèé lórí ìkànnì àròyé tv ẹ bá ń ṣíà ẹ láìkì ẹ gbìyànjú àti fọ́lò ká lè bá àtún rí àwọn ọ̀kan ọ̀jọ̀kan àwọn níta ń ṣe ní iléeṣẹ́ wa ni ẹ ṣeun bá a bá wá ń sọ̀rọ̀ nípa àgbà wa búra ṣé ẹ gbàgbé o abẹ́ ẹ ti gbàgbé ni àwa mélòó la máa ń lọ fowó rorí ẹja nígbà tá a wà níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àbí iléèwé girama ìpele kẹwàá àwa mélòó la máa ń lọ fowó rorí ẹja nígbà náà lọ kí lẹ̀yin máa ń fowó rà nígbà náà lọ ṣé gúdígúdí ni àbí kí ni àbáwọn mẹ̀dẹ̀mẹ̀dẹ̀ kí n má máa dákọ wọn kí lẹ̀yin máa ń fowó rà nígbà wà wà kékeré nígbà tèmi wà ní kékeré tí mò ń lọ léèwé lọ́wọ́ orí ẹja lèmi máa ń lọ fowó rà lọ́dọ̀ yarí sí níbo lẹ́yìn tí kí lẹ́yìn máa ń rà ẹ fi dáhùn yín sínú comment section fọ́nrán yìí kẹ́ẹ̀dẹ̀ gbìyànjú àti share rẹ̀ káyìrà aláyọ̀ ká pàdé nílé ká má dolódì lẹ́yìn ara wa o ẹ ṣeun.